àṣà. Ẹni o fẹ́ pèsè ẹ̀sìn o gbọ́dọ̀ máa bó o ṣe fẹ́ bá sọ̀rọ̀ kó lè gba àgbo ẹyin. Fún bẹ́ẹ̀ ó ní mélòó. Ó ti bẹ́ẹ̀rẹ̀ bàbá. Sọ̀dáàrún. Al-hikma. Al-hikma. Ẹni ẹlòmíì ẹjọ́ ẹ má sì ní gbọ́ nítorí Ọlọ́run. Wọ́n ẹ̀yin olóyè yìí mi ò kí ilé ẹ̀kọ́ ń gbà mọ́ wọlé ọlọ́jọ́ dáa fún mi. Àmín. Ẹ má bínú gbogbo ẹ̀yin aṣojú ọba àti gbogbo ẹ̀yin baálẹ̀. Ẹ má bínú nítorí Ọlọ́run. Ẹ má bínú. Bí n bá ṣẹ̀yìn ẹ wò pé ìlẹ́kùn iná ẹ̀ láti bí. Tí n bá ṣẹ̀ wọn lábẹ́kúta táwọn abẹ́kúta ò lálàṣí mi kò yẹ kó lálàṣí mi nílùú tó fi bí. Ọlọ́njẹ́ ó dáa fún mi. Ọlọ́njẹ́ kọ́ bá pẹ́. Ṣé eré ni tá a. Sọ pé àwọn ń kàn dẹ́ẹ̀mú ẹ o wọ́n kàn sọ pé òkèrè ni wọ́n láǹfààní kí wọ́n má sọ irú ọ̀rọ̀ yẹn jọ náà kí wọ́n da ètò yẹn rú ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ kódà nínú ìdí mi ò fi kún jímọ̀ bàbá ń dákọ ẹlòmíì nígbà tí wọ́n ń dákọ nígbà tí bàbá pàkó yìí ń dákọ tèmi ó kọ ẹlòmíì ni bàbá Ṣọ̀ún ń dá ṣùgbọ́n bàbá Ṣọ̀ún ṣe ń dákọ ẹlòmíì ni bàbá pàkó yìí ń sọ fún wọn pé is the chief imam of he knows himself already. Are you seeing yourself? He will come and tell us whether he's chief imam of Ikoro, which is my household family name for the past 200 years in Abeokuta, or the chief imam of is he Ogbomoso that you are. Please, can you come and explain yourself so they can settle this matter for us once and for all here? You have only 2 minutes, please. Please listen carefully to how the Ikoro man in Abeokuta is chief imam in Ogbomoso. I don't know, but thank you. Sorry, Mr. Chairman. Before he speaks, please, I would like to call the representative of Niger State government to come up to the high table, please. Representative of the Niger State government. Is he around? Somebody brings it. Bismillahirrahmanirrahim. The chairman of this session, Right Honorable Dimeji Bankole, he has asked a very big question that the whole world will want to listen to. I lived in Abeokuta for almost 20 years before I became the Grand Imam of Ogbomoso. In 2011, I was first appointed as the chief imam of Adia Memorial Central Mosque in Boraki. His father, Baba Suara Bankole. His father, Baba Suara Bankole, played a very important role then before he became imam of Adia Memorial Central Mosque. But a lot of people may not know then. But the one that was very conspicuous to the generality of Muslim Ummah in Abeokuta was when I was nominated as Chief Imam of Ikoro Aki in 2019. When the nomination was pronounced, a lot of people stood against it. Why? Because I'm from Abeokuta. And you know, traditionally, you don't take a traditional appointment that does not belong to you. So that is why it was not strange then that people were so against my nomination. But when the matter was taken to his father, father is fondly called Baba Kabila, and the reason for that is subject matter for another day. Now, his father invited me as the Oluwo of Ikoro. He invited me to his house. That who are you? I told him I'm Imam Tolha Yunus Olushina. You are from where? I'm from Ogbomoso. What on you? That you are so tough. You are so hard. You are so courageous to come and take this our appointment here. Now, he asked me a series of questions. Part of those questions was,
what is your academic qualification? I told him I had master's degree in Arabic and Islamic study from the Prestigious University of Ibadan. Another question is, do you know Akabalogun if truly you are from Ogbomoso? And I told him Baba's Akabalogun is my father, because my family house, Ayilara house, and Baba's Akabalogun house in the same street in Ogbomoso. If you know Ogbomoso very well, you know Dogun and Ayilara house. Baba now said, if truly Sakabalogun is your father, then I no reason not to approve this appointment. So the Oluwo of Igboro Caterpillar, the fact of Right Honorable Debate Bankole, approved my nomination and appointment, election and turbaning as the chief imam of Igboro Ake Muslim community. And finally, I happen to be the first imam of that community. So I led the appointment for Ogbomoso in 2001 when the then Shop of Ogbomoso by Dr. Jimoh Olagbonu Yimunge, the judge, appointed me and turbaned me as the Grand Chief Imam of Ogbomoso land. So then I dropped that appointment, but Honorable Speaker, it will surprise you to note that ever since I've dropped that appointment to take up my family appointment and traditional appointment that belongs to me in Ogbomoso, nobody has taken up the appointment as Imam of Igboro. I don't know why. Maybe because they respect me and they are so shy to appoint another person. In fact, the last time I went to Abeokuta, the chief Imam of Igboro told me that Imam. Akí gbogbo wa ní gbogbo ibi tí Ọlọ́run bá ní kí a wà wípé a kú dédé àsìkò yìí, a kú bí ojú ọjọ́ bá ṣe rí ní ọ̀dọ̀ wa. Ọlọ́run bá kò ní ṣe ẹnì kankan wa darí. Àwa tí a wà nílé, Ọlọ́run bá kò ní bà nǹkan wa jẹ́. Àwa tí a wà lẹ́yìn odi, Ọlọ́run bá yóò jẹ́ kí a kó èrè oko délé. Wọ́n ní yínníyínní kálíbà ṣe mí. À ń fi èyí fi àbí àwọn bàbá wa náà sì máa pa lówe kan wípé ọlọ́dẹ tó pẹran tó ṣe ètùtù. Wọ́n ní kì í ṣe torí èyí tí páńpẹ́ rẹ̀ ti mú kọ́ ni. Wọ́n ní ó fi ṣètò títò míì tí ń bọ̀ ni láti pé kí Ọlọ́run bá kó lè bá jẹ́ kí ọwọ́ kó dẹ. À ń fi èyí fi ṣe ìdúpẹ́ fún ààrẹ Abdullahi Abdulsalam amòfin nípa ìgbésẹ̀ akọni ní èyí tí wọ́n gbé ní ọjọ́ mélòó kan tó bọ́ sẹ́yìn yìí. Ọlọ́run yóò jẹ́ kí ohun tí wọ́n ṣe, Ọlọ́run bá wa san wọ́n ní ẹ̀san tí ó péye. Alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ náà kò ní fi wọ́n sílẹ̀ torí pé wọ́n wá dáadáa fún ìlú ni. Wọ́n fi ògidì ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ hàn pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn. Wọn kàn tí anybody lè sọ. Ẹnìkan ń pè mí ní ọjọ́ kan, mo rí pé ìfẹ́ inú náà nítorí oríṣiríṣi ìpè la máa ń gbà. Ó ní nígbà tí mo fi bẹ̀rẹ̀ content mi, ó lóun rí pé mo ṣe ní ṣe títẹ̀sìn. Ìgbà tó dé àyè ibì kan, mo ṣe ní ṣe tìlú. Ìgbà tó tún wá yá, mo tún wá lọ rí fi ti ìfẹ́ ọba ìlú mi, mo fi sí ọkàn. So mẹ́tẹ̀ẹ̀ta tí mo ṣe yẹn, òun wá rí pé àjọṣepọ̀ láàrin mi pẹ̀lú àwọn mùsùlùmí ẹgbẹ́ mi, mo ti fi nǹkan tí mò ń sọ, mo ti fi bàjẹ́. Well, that is your own thinking. Èròǹgbà ti ẹnìyẹn. Èmi ò ṣe nǹkan torí èèyàn, mo ṣe torí ìjọ tí wọ́n bò mí mọ́lẹ̀ ni. That is it. And the most funniest thing náà ni pé àrọwà wo la tó fẹ́ jọ mọ́ ṣe fúnra wa. Àbí ṣẹ́rí ibi tí wọ́n gbé títí bá ṣe pé mass burial àpáwọn èèyàn kú ní 6, 7, 8, 10 léra wọn kí ẹ lọ rí dáwọn sínú kòtò. Ẹ ti rí ibi tí wọ́n gbé ti sọ pé olólùfẹ́ mi ni mo sì fẹ́ràn rẹ̀ tó, bó bá ti ń sin ẹgbẹ́ mi ẹjọ́ kan jọ wá papọ̀ sínú sáré. Kálukú ní ó gbé ẹrù rẹ̀ ní àyè ibi tó bá wà. Àwọn content tí mi ń ṣe, content tó jẹ́ pé mo ń láti rí ẹ̀rí nǹkan tí mo ń sọ ni. Ẹnìkan wá já mi ní èékánná tó já mi yẹn, ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ ní bínú. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ìsìn yóò fẹ́ dàbẹ̀ ni pé àwọn tí mo bá fẹ́ sọ̀rọ̀ bá nípa wọn, ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan kọ́, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yóò dábàá la bá fẹ́ sọ, mo bá fẹ́ sọ̀rọ̀ bá nípa wọn,
màá gbìyànjú tó jẹ́ pé kí ló bí ọ̀rọ̀ yùn bí mo ti ṣe máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá jẹ́ kán mọ̀ èyí tó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ni mò ń sọ fún yín tó yẹ pé mo ṣe ìwé lé lórí tí mo kọ kó tó di pé yóò débi tó dé yìí ẹnìkan tó náà pè mí ní kàbí ọ̀sán ni wọ́n rán mi létí pé ṣe níjọ́ tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ẹ sọ bí àwàdà ẹni kíní tí ẹ tara bọ̀ yìí season film ni o tó yẹ pé ojoojúmọ́ ni ó máa bí oríṣiríṣi ìwà ni ó máa bí jáde ni ó sì tún máa bí oríṣiríṣi ẹ̀kọ́ wá a máa dẹ́ṣẹ̀ láàrin ara wa síbẹ̀síbẹ̀ náà a tún máa sin Ọlọ́run ní àtàrà wa síra wa gbogbo ìta bá gbé ti dẹ́ṣẹ̀ láàrin ara wa kọ́lọ́run bá kó ṣàforíjì fún gbogbo wa èyí tí ọlọ́ba fi jọ́sìn fọlọ́run bá kọ́lọ́run bá kó ṣe ní àtẹ́wọ́gbà ẹ̀ṣẹ̀ àmọ́mọ́ dá ẹ̀fìn yẹn lẹ̀ gbàgbé ẹ̀ sítórì nìyẹn ọmọ dẹ́ṣẹ̀ sítórì nìyẹn gbọgbọ̀ lọ́lọ́ nìyẹn òun lọ́mọ bí òṣìṣẹ́ láàrin ẹ̀ pẹ̀lú rẹ̀ so bó ṣe rí nìyẹn so ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí méjì sí mẹ́ta ẹ jẹ́ kí n ṣe ní kó clear dáadáa pé mẹ́ta ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí inú mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ sọ̀rọ̀ lé yìí méjì ẹni tí ọ̀rọ̀ Yunusa ẹyọ kan ẹni tí òjíṣẹ́ wọn tí wọ́n mú jáde ní Ìṣẹ̀yìn torí mo ti ṣe ìlérí wípé mo ní chapter 5 ni mo ní fún Abdullahi ti Ìṣẹ̀yìn màá ṣe ní part kọ̀ọ̀kan so instead máa fi ṣe ní fídíò ilé ọ̀kan fóun nìkan ẹ jẹ́ kóun pẹ̀lú companion rẹ̀ ọ̀rẹ́ ẹ̀ àfa àwọn doctor PhD táàríwú rẹ̀ rí ẹ jẹ́ ká jọ ní fídíò eléyìí torí pé mo fẹ́ kí àfa yẹn kó fi ojú inú àti ẹ̀mí kẹ̀lẹ̀bẹ̀ orúkọ Ọlọ́run bá ti ń pè àtàwọn àwọn àyà Kùránì tí ń kà tí ń há jáde hùn mo fẹ́ kó fi kẹ̀lẹ̀bẹ̀ hùn kó fi wo èyí tí mo fẹ́ sọ jáde tí kìí ṣe ìfẹ́ inú tó jẹ́ wípé ti Yunusa ni kí n tó dé ọ̀dọ̀ títí ẹ̀ mo sọ kíní kan mo ní Yunusa ò lè bá wa gbé ní Ògbómọ̀ṣọ́ torí pé kò kí n ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ kìí ṣe báwọn tí òye sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ò sí l'Ógbómọ̀ṣọ́ ṣùgbọ́n Yunusa ti balẹ̀ jẹ́ ni ojú ọ̀lẹ́gbọ́n tí mo sọ fún yìí lẹ́yìn ìgbà tí Yunusa bá lọ tán mi ò tí ì fojú rí àdúgbò tí Yunusa lè gbé nígboro Ògbómọ̀ṣọ́ tó lè gbé ní rọrùn òun gan fúnra ara rẹ̀ police station yóò sú wọn ò lù bàjẹ́ gbogbo ìgbà náà mo gbé àwọn èèyàn lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kìí ṣe pé mo fi threaten rẹ̀ o rárá kìí ṣe mo fi threaten rẹ̀ ó ti balẹ̀ jẹ́ tó pọ̀ nínú ọ̀rọ̀ ẹnu nínú ìṣesí nínú tó ti fi ìwà rẹ̀ tó ti fi dálẹ̀ nílùú ẹni tí kí ní wọn padà ká lára wípé ṣé àtijọ́ ìmú ṣe tẹ̀lé ọkìrùn àṣẹ mi ò nírun àṣẹ yẹn báyìí ni wọ arákùnrin yìí ìkanra ẹ̀yìn òun wà ń bẹ fún un ẹni tí ó wò sùn tí ó wò bó ṣe banú lé òun jẹ́ tí ò ní spare rẹ̀ ó wà ń bẹ bí obìnrin kan tó gbé mi ṣépè nígbà tó bá rójú tó ọ̀rọ̀ nísìnyí ìbànújẹ́ mo mọ̀ pé ọ̀rọ̀ tó sọ tó pè mí tó fi gbé mi ṣépè yẹn mo mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run yóò pé Yunusa tó sọ tó jù bẹ́ẹ̀ lọ fún un torí tèmi ń sọ tí mo ṣe ń ṣe mo ṣọ́ bàjẹ́ wàláì báńkà ni ṣọ́ báńkà ni pé Yunusa lọ ní kò sí bó ti ṣe lè rìn torí pé kì í pín ṣe ọmọ inú ilé yẹn that is one. Sùúrù tẹ́lí tọ́pọ̀lọpọ̀ ní lára rẹ̀ ṣerú àwọn bàbá tí wọ́n ń nà torí Yunusa ṣerú pé àwọn ọmọ ń forgive Yunusa ni abẹ́rẹ́ kó bàbá yẹn ò bímọ ni ṣerú pé òun ò bímọ ni he has step on toes. Fídíò àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ rí Afa Abdullahi fídíò àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ rí kí lọ gbọ́ tó wí ó ní tí òun ọ̀bá bàjẹ́ lábẹ́òkúta níbi tóun ti ń bọ̀ níbi wọ́n gbé ti bí òun kò ní í dáa kó jẹ́ pé nílùú bàbá wọn wà lálàṣẹ òun yóò bá lájọ sọ òun má lọ́ọ́ interpret síbi kankan mọ́ ẹ má jẹ́ kí Yorùbá kankan wọn fi dára aláàmú pébi tó gbé ti ń bọ̀ tí wọn bá bínú sóhun kó ń kọjá yìí òun kò wá ní í dáa kó jẹ́ pé nílùú bàbá òun ni wọ́n ti lálàṣẹ òun ní tí fídíò yẹn wí nìyẹn Àfà Ìṣẹ̀yìn sọ pé lálàkọ̀ọ́kọ́ náà kọ́ ọmọ pé ẹni tó ń gbìjà rẹ̀ òun gbìjà ẹ̀bí ni
kì í sọmọ Ògbómọ̀ṣọ́ ó níbi tó ti ń bọ̀ ló sọ bẹ́ẹ̀. then lẹ́yìn fídíò yẹn ó wá sọ ọ̀rọ̀ kan ní interview àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe pé ìmáàmù ń jáde ní mọ́sálásí ó kírun jímọ̀ tán ó wá ń ṣe interview àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe ẹnu ara rẹ̀ ló gbé tí ń sọ pé bàbá kábíyèsí ń béèrè wípé lágbájá ń kọ́ àwa ti mọ lágbájá ọ̀hún o ó fi orúkọ yẹn pamọ́ o torí kìí sóhun nìkan ló wà níbẹ̀ wípé wọ́n máa ń sọ pé lágbájá ń kọ́ ó ní pàràpọ̀ yìí wá ń gbé e mọ́ kábíyèsí lẹ́nu bó ṣe wí nínú fídíò yẹn ó ní pàràpọ̀ yìí wá ń gbé e mọ́ kábíyèsí lẹ́nu pé ẹni tó gbégbó orókè nù lẹ́ẹ̀mẹ́ta kábíyèsí ń béèrè ó wá sọ pé ẹni tó gbégbó orókè nù ẹni tó ó ní wọ́n bí pàràpọ̀ yìí dé pàràpọ̀ yìí ó sọ nínú fídíò yẹn ẹ̀yin tẹ́ sọ pé mo defamatory content tí mo ń ṣe torí yín ni màá fi máa gé wá kẹ́lẹ́ bá a mọ bí tẹ́ ẹgbẹ́ ti kùnà nínú rìn ẹlòmíì join wa ní nǹkan bí 1 month ago ní táà ti ń bá bọ̀ close to 3 years ó dẹ̀ ti conclude pé kó wọn kàn máa búyàn ló lè pay òun so just like that he fail kọ́kà insult mi ní nǹkan tó pay òun ó sọ níbẹ̀ yẹn onílẹ̀ẹ̀mẹ́ta tí wọ́n ń béèrè pé lágbájá ń kọ́ òun lọ́mọ lágbájá òun I'm not ready to call names mo fẹ́ mọ kí n máa ní evidence lórí nǹkan tí mo bá fẹ́ sọ but a rí ẹ̀rí tó fi hàn gédégbé tàti mẹni tí wọ́n pè onítọ̀ náà sì wà lóru wọ́n sì bi léèrè onítọ̀ náà sì ń sọ fún bàbá pé wọ́n lẹ́ni tó gbégbó orókè wọ́n ń kọ́ka bàbá yẹn ń wò náà ni pé tí kábíyèsí wọn wò pé tí irú lágbájá tó ń béèrè bá fi lè wá wà níbi kan tí Yunus ó fi wá gbégbó orókè torí ẹni tó ń wí àwọn tí jọ ń gbé bọ̀ wọ́n ti jọ ń bá bọ̀ tipẹ́tipẹ́ wọ́n sì ti sú irú Yunus àdánù nínú ọjọ́ orí but nínú ìmọ̀ àwọn ọmọ wọn gan tún ju ti Yunus lọ tí wọ́n fi wá máa sọ pé irú rẹ̀ wà lórí ìjókòó òun ló wá gbégbó orókè láàrin àwọn tán ní kan lọ rí ṣe screening fún àwọn tán gbé àmánà kan lọ rí ṣe fún tán wá dé tán wá sọ pé òun ni nítorí nínú fídíò nìyẹn o èmi kọ́ ni mo sọ o ẹ̀yin olólùfẹ́ rẹ̀ tẹ́ǹpẹ́ báyà fẹ́ inú lẹ́yìn láfi ń ṣe tá à ń ṣe mo rò pé ẹ̀yin náà gbọ́ then lẹ́yìn ìgbà tán wá kíbọ̀ wá lọ́rùn tán níjọ́ náà àwọn ọmọ inú ilé ti ń kọ ìwé wọ́n sì ti ń sáré pé kìí ṣe ọmọ àwọn o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé n tó ṣẹlẹ̀ sí mi ó ṣẹlẹ̀ sáwà kan ó sì tún ṣẹlẹ̀ fáwọn ọmọ inú ilé níjọ́ kan náà lọ́dọ̀ ti tèmi ẹ máa lọ tó bá dijọ́ báyìí ẹ máa padà bọ̀ wá káwá kọ̀ntínú bá a ṣe fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé Ayélára tá a fẹ́ ṣe screening fún àwọn náà mú wá pé ilé Ayélára ìlú kan torí mo ti go against ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo go against pé kán mú láti inú ìdílé ìwé rẹ̀ wà àwọn tọ́nà ti fún lágbára láti bí mílíọ̀nù mo ti send ẹ̀ sí wọn ti rí wọ́n dẹ̀ kọ́ ìtumọ̀ mẹ́wàá tí bọ́n ṣe yan Yunusa tó fi fail tí Yunusa ò fi ṣe yàn ìtumọ̀ mẹ́wàá mo kọ́ níbẹ̀ nínú ìwé yẹn but máa wá times èèbó ni mo fi kọ́ máa padà kájáde lé èèbó bí tó máa tún wọn tù pẹ̀lú ògo Ọlọ́run torí ọ̀rọ̀ Yunusa àsọ tún sọ ni kódà lẹ́yìn ìgbà tó bá lọ tán a ó ṣe ìwé lé lórí tí ó mọ̀ wà lórí ìtàn tí ò sí mọ́ lóye kọ́pọ̀lọpọ̀ nǹkan kó bàjẹ́ ìtàn tán yọ kúrò láwọn schools wa kálẹ̀ káàkiri ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó bàjẹ́ ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kan máa ṣe nǹkan tó wù wọ́n ẹ̀yẹn wo nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìsìn nínú agbo òṣèlú nínú agbo àwọn òṣèré bí ẹnìkan tẹ̀ sọ fún wa irú àwa yìí gbọ́njú mọ́ gbogbo nǹkan táwọn tán ń fà kálẹ̀ káàkiri Wàsíù ló dá fújì ilẹ̀ Sẹ̀fíù ní ọkọ̀ rẹ̀ ti jẹ́ Saheed ní kíní kankan ní kankan mo padà rí Saheed Òṣùpá tó fẹ́ dàbí an activist lórí òdodo wípé òun tí sọ pé lágbára ní àbílà kásìkè pọ̀ ẹ jẹ́ ká wádìí sẹ́ẹ̀ nítòótọ́ kájọ jókòó nítorí èmi ẹni tẹ́mi gbà pé ẹni tó dá fújì ilẹ̀ ni òun tó dá wéré ń bẹ́ ńlẹ̀ ọwọ́ aṣọ di fújì lọ́dọ̀ tèmi o ẹni tẹ́mi rí bọ́ dá fújì ilẹ̀ nìyí ẹnìkan táwọn sì jọ jẹ́ irọ́ tàbí tó jọ rí bákan náà tán ṣe kó ó ní òun lòun dá fújì ilẹ̀
so tó bá pé òun ló ń bá dá fújì ilẹ̀ proof tó fi dá fújì ilẹ̀ òun ò tí ì faramọ́ ń tòun ẹni tóun gbà nìyí common sense sọ wí fún wa wípé tí ẹni tóun gbà fún bá wọ studio ní 1966 láti ṣe àwo jáde àwo rẹ̀ àkọ́kọ́ tí ó ṣe jáde lẹ́ni tí òun gbà fún pé ó dá fújì ilẹ̀ tó bá jáde ní 1966 ẹni tó jáde ní ìsìn tí ó sọ pé òun ló ń dá fújì ilẹ̀ ẹ wo ọjọ́ orí rẹ̀ sísìn ọmọ ọdún mélòó ni tó fi wá lóun ló ń dálẹ̀ èmi yìí mo ta àwo rí dáadáa mo ta rẹ́kọ́ọ̀dù rí dáadáa so I will be able to say one or two things about such things but kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó ní pé nǹkan máa ń ṣẹlẹ̀ láàrin wa nílẹ̀ Yorùbá kan máa fojú fòdá àwọn ẹlòmíì ọ̀dẹ̀ mọ̀ pé ìwé tẹ́lẹ̀ta bá ń kọ yí pé ìtàn yìí ni we must be able to fix ourselves somewhere tẹ́nìkan máa make use tí ó máa lo bí nǹkan ti ṣe ń ṣẹlẹ̀ ó lè máa dá láàmú nítòótọ́ but yóò máa jákọ̀ọ́lẹ̀ bí irú ètèmi náà ṣe ni ó ti kọ́ mi lọ́gbọ́n pé tí ń ṣe yìí kò gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ lásán àwọn ọmọ mi gbọ́dọ̀ mọ̀ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ mi gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ làwọn tó tún ń bọ̀ lẹ́yìn nínú àwọn ọmọ mi wọ́n gbọ́dọ̀ mọ̀ ìwé àkọ́kọ́ tí mo bá fẹ́ ṣe fún mo fẹ́ ṣe nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ iná là ń ṣe lọ́wọ́ lórí ọ̀rọ̀ Islam tí mo bá ṣe I'm dedicating it to my grandchild Imadudeen Akamu I'm dedicating it to him pẹ̀lú ògo Ọlọ́run I'm going to dedicate it to him tí a ó fi rí ìtàn báwo ni Zubair Muhammad Taofeek ti ṣe jẹ́ báwo ló ṣe rìn báwo ló ṣe bọ́ sí tó fi lọ rí kó síbi ọ̀rọ̀ imam tí wọ́n sì jẹ́ imam nílé wọn bóò ló ṣe gbé sórí bíbó mo ti ń bá a bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ activism mi tí mò ń ṣe ìjàngbara tí mò ń ṣe àwọn mélòó ni mo ti gbà jáde lẹ́wọ̀n àwọn eléwo ni mo tún ti gbà jáde lọ́wọ́ pé wọ́n há sọ́wọ́ wọ́n fẹ́ lù wọ́n jìbìtì àbáwọn eléwo ni mo gbà wọ́n jáde lọ́wọ́ àwọn ọlọ́pàá pẹ̀lú evidence pictures everything àti àdírẹ́sì gbogbo orú wọn ẹ ò bá pàdé nínú àwọn ìwé tí mò ń ṣe I am not a liar kí mo fẹ́ lie fún lórí kíni nígbà tí Ọlọ́run bá tó ti sọ pé làánà títún kọ́ mọ́ bá gbogbo púrọ́púrọ́ èmi ti báyìí pàdé so àtijọ́ tí mo ti gbọ́ tó máa kékeré tí mo ti gbọ́ níbi tafsir àtijọ́ náà láti lè wá tẹ́lẹ̀ mi ò láìkì irọ́ mo tún wá hate irọ́ mọ́ gbogbo ẹni tó bá súnmọ́ mi tẹ́ mọ́ companion Yunusa tọjọ́ ọmọ ti tèmi tó wà ní Scotland ẹbí léèrè òun náà sọ fún yín pé gbogbo nǹkan lè ṣe fún bàbá ẹ̀bọ̀n nípa ti rọ́ kò lè spare yín I can't spare you when it comes to lies so àìmọ̀ ní ìwé ìtàn yóò jẹ́ kí gbogbo ẹni tó bá fẹ́ jogún kógún kó mọ̀ pa ìtàn kítàn ló wá mú mi rántí wípé nínú fídíò kẹta gbogbo àwọn fídíò yẹn kéékèèké ni nítòótọ́ nínú fídíò kẹta ẹ gbọ́ tí Diméjì Bánkọ́lé ebo lòun kàwé ní gbogbo ẹ̀yin professor tẹ́mọ̀ fi ẹnu yín fa professorship ní tí ó mọ̀ ju títò tòyìnbó lọ dọ́kítọ́rù tí gbogbo àwọn ẹ̀yin tẹ́mọ̀ fọ́tọ́ jáde bẹ́ẹ̀ni bá ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni ní PhD wọ́n sì wá ń sọ bí ìgbà tó tẹ̀ jẹ́ pé wọn kò sẹ́nìkan tó jẹ́rí àwọn alákọ̀ọ́kọ́ tí wọ́n jẹ́ ní Nàìjíríà àti tí wọ́n jẹ́ láfíríkà tẹ́ ń parí rẹ̀ káàkiri ẹrú tí ẹ bà mí ẹ mọ̀ nǹkan tó bà mí lẹ́rù ni gbogbo àwọn tá à ń discover pé they are doctor tí wọ́n ń pariwo jáde tẹ́ ń pera wọn ní dídọ̀ wà láì lọ́ọ́ rí gbogbo ìṣòwò wọn ọ̀dà ó dẹ́rù bà mí bẹ́ẹ̀ làwọn tá máa sọ pé prof ni mí even lórí journey tá à ń bá kálẹ̀ káàkiri ló ti jẹ́ kí n ti rí pé ọ̀pọ̀lọpọ̀ nu irọ́ lọ́pọ̀ lára wọn á ti fi trust pé wọ́n ti mọ̀wé yẹn sí wọn lára wọ́n sì mọ̀ jàǹbá wọ́n jàǹbá ju nǹkan míì lọ torí pé wọ́n ti believe nínú wọn wọ́n sì wá use belief tán ti ní nínú wọ́n sì fi ń jàǹbá àwọn èèyàn wọ́n sì mọ̀ pé àwọn èèyàn nílà káàdì wọn lọ wọ́n kàn fọ́ lọ wọ́n kàn máa wò wọ́n níran ni ebe lọ́ọ̀rẹ́ kankan ni ebe déédéé lọ́ọ̀rẹ́ kọ́ èmi sì ti ka ọgbọ́n mi bí mo ka ọgbọ́n orí mi débi náà kàwé kì í ṣe mi nìkan ọ̀pọ̀lọpọ̀ lọ ka ọgbọ́n orí wọn bí wọ́n bá ṣe kàwé that you should know tí odidi former Speaker of House of Rep ní Nigeria you know what that position means tí odidi irú èèyàn báyẹn fi jáde tí n fi ń sọ fún Yunusa níbi conference wípé how can linguistically ni mo fẹ́ kẹ́ kíkíní yẹn wò kẹ́ lọ́ọ́ rí padà wo nǹkan tí Diméjì Bánkọ́lé wí o how can an linguistically ẹ ṣàkàwé linguistic náà lẹ́gbàá jáde àtàwọn yòókù náà linguistically only how can an Ikporo man become an imam
in Ogbomoso. Let him come and explain himself in 2 minutes. Ọ̀fẹ́ explain ara rẹ̀. I think it's possible for you to do it in 2 minutes. Kó o pa ìtàn tó fi convince wọn. Àwọn onílàákà ẹ̀ ló wà pẹ̀lú wọn náà. Ògbómọ̀ṣọ́ ní sùúrù tó pọ̀ jù. Ìjọ tó ti ṣe kíní ẹ̀ látàbújá báyìí ni kò yẹ kó ti wọ Ògbómọ̀ṣọ́. Tọ́ba jẹ́ pé irú àwọn followership irú àwọn bàbá rẹ̀ mùsùlùmí kíní kankan kẹtẹ́ta ní ẹ̀tọ́ ẹ̀kọ́ wọn bá wà pẹ̀lú mi ìgbà náà ni wàláì inú sóò ní Ògbómọ̀ṣọ́ padà mọ́ níjọ́ tó ti sọ pé how can it Ògbómọ̀ṣọ́ wàláì. Tọ́ba jẹ́ pé irú àwọn tó wà nílẹ̀ ní ìsìn irú àwọn tó wà nílẹ̀ ní ìsìn tán believe lórí struggle yìí ní ìsìn pé òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ tí wọ́n ti believe náà sì dúró ti ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Tó bá jẹ́ pé irú wọn bá ti wà lẹ́yìn mi nígbà náà ni mo fi alálẹ̀ ilẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ mo fi búra fún Yunus ní padà sókò Ògbómọ̀ṣọ́ ńjọ́ náà láti Àbújá. Tó bá tẹ̀lé Ògbómọ̀ṣọ́ máa dùbàjẹ́ máa gbé kọ́rùn kú Ológbómọ̀ṣọ́ ni with that statement tí Dimeji Bankole tó wí pé how can and Ìpòrò man and gbogbo yín tẹ́fẹ́ ẹ̀kẹ́ tó bú mi ẹ lọ́rọ̀ èèwò tó yín tẹ́ ẹ bá bú mi ní ìbùkúbù mo mọ̀ pé Ọlọ́run ṣe ìyàkíyà fún yín ló jẹ́ kí n kọ́kọ́ play àwọn fídíò yẹn síwájú fún yín kẹ́ lọ́rọ̀ èèwò how can an Ìpòrò man become an imam in Ògbómọ̀ṣọ́ or what have you. Ó tún jẹ́ kí Dimeji Bankole tó condemn ló Ògbómọ̀ṣọ́ the way he even pronounce it. I'm not happy but èèyàn náà èèyàn ní kó náà ó ní how can he be an imam in Ògbómọ̀ṣọ́ land because ibi tóun ti wá tó ń sọ story ibi tóun ti wá ó ń sọ bí ìjẹ ìmáàmù bẹ́ẹ̀ ti ṣe rí. Ẹ wo I do my little findings. Ó sọ wípé ẹni tó bá jẹ ìmáàmù Ìpòrò Akéńbẹ̀ yẹn in ló lè jẹ ti Aké ní headquarter. Ó pláàni gbogbo rẹ̀ kalẹ̀ ni but nígbà tó ti rí títọ́ Ògbómọ̀ṣọ́ ọbẹ̀ wà ń bẹ̀. Oh my God, ọbẹ̀ wà ń bẹ̀ gidi. Ó ti gbé wò ló fi yẹyún. Àwọn náà sì ti níbẹ̀ lọ́n lé lórí máa lọ tó ti dá wàhálà lẹ̀ tó fi ń pè ní èṣù ṣínà. Àṣínésù ṣínésù ni wọ́n ń pè wàláì azim tó ń pè nù. Tó ń pè ní ṣínésù wàláì súnmọ́ bí láìláì gbogbo tẹ bá mọ̀ ẹ̀tí náfìlà tẹ bá lè yàn ẹ̀yàn náfìlà lórí ọ̀rọ̀ tí mo ní mo sọ yìí súnmọ́ bí láìláì Zubair Muhammad Taofik Rọ́bì àti olùkọ́ yà ní ẹ fi ṣe náfìlà lórí mi tó yẹ pé rọ ni mo bá pa. Kẹwàá wo tó bá gbé níbi tẹ bá gbé ti forí bá ẹ̀ tẹ́ lè kú sínú tẹ bá kú sínú ẹ kú ṣẹ̀yí dínú tẹ bá kírun tẹ kẹwàá lọ rí o tẹ bá bọ́ sí títì mọ́tò bá ní payín dànù lórí rọ. Yes orí òdodo ni mo wà mo búra fún yín ẹ̀yàn náfìlà lé mi lórí mo ti dárúkọ mi ti mọ̀ ti bàbá mi ti yá mi ẹ ti mọ̀ tọrọ ọmọ mi gan bẹ tó wà ní gúrùpù yín tó yẹ pé ọmọ àǹtí mi tí mo interview yẹn ni ẹ ti béèrè ẹ ti lọ ṣe gbogbo tẹ́ fẹ́ ṣe nínú iṣẹ́ alhamdulillah. Allah is my strength. He still continue to be and I know he will never let me down. I have that confidence in Allah. ọkàn mi dì lórí ọ̀rọ̀ Ọlọ́run tí Dimeji Bankole fi ń béèrè pé how can an Ìpòrò man become an imam in Ògbómọ̀ṣọ́ land kó wá explain ara rẹ̀. Abdullahi torí wọ́n lókù tó tán gbé síwájú ní ìsìn láti pé kọ́ fẹ́ wá mọ̀ sọ̀rọ̀ ìwọ náà fẹ́ mọ ọ̀rọ̀ sọ mo fẹ́ kó ṣe clarification mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún wa. The first one níbi ọ̀rọ̀ ìlú tó fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ wípé tí òun tó wọn bá lálà sí òun níbi tóun ti ń bọ̀ kọ̀ wá jẹ́ pé nílé ni wọ́n ti wá lálà sí òun nílùú yẹn ti bí òun. Ẹlẹ́ẹ̀kejì níbi tó gbé ti ń sọ pé wọ́n ń dáko ẹnìkan bàbá tó wà lẹ́yìn àìsàn tó wà nínú àìsàn 21 days after he was being turban ni bàbá jáde láyé. You as a scholar, Islamic scholar, Ahlus Sunnah, kí ni position ẹni tó bá ṣerú nǹkan báyìí within 20-something days? You said it gbogbo alájọ mọ̀ pé 40 days inventory ló kù tẹ́ ẹ kàn take. Ibi tó bá ṣe pé wíìlì ló bá kọ kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe wí ẹnu Ahlus Sunnah ní iná mọ́jú ìgbọ́ wíìlì tó bá kọ gbà náà gan kò wúlò mọ́. Tábí within that 40 days ni. That's what you said. But 21 days ní títí ẹ̀ tí bàbá fi jáde láyé and there was a little chaos níbẹ̀ náà tí wọ́n fà á pé àwa àgbà àwọn gbà torí pé tó ṣẹlẹ̀ ni pé níjọ́ náà déètì tán sọ fún wa pé káwọ̀ wá déètì náà wọ́n sọ fáwọn tọ̀hún náà pé wọ́n bọ́ tó ń bá wọn ṣe screening
àwọn èèyàn wà nílọrin àti ibi tí gbogbo wọn lọ rí lọ́jì sí tí wọ́n sùn sí ìní wọ́n ń pè wọ́n pé kí ni ẹ̀ ń sinmi díjọ́ o lágbájá mọ̀ wọ́n mọ̀ ti ń gbé wọnú àfihàn ilé tó mọ̀ ti fẹ́ lọ rí gbé láwà nílé lórí ni wọ́n sáré dé nígbà tí wọ́n fi sáré dé wọ́n ti ń blọ́ọ̀kì wọn káàkiri lójú gate tí wọ́n ò jẹ́ kí wọ́n wọlé because there is a lot of foul play within the palace tí wọ́n ṣílẹ̀kùn fún wọn wọlé there is a lot of foul play sẹ́ni gbogbo tó kékeré náà rí báyìí ni pé because ó kọ́ ààfin lẹ́sẹ̀ but bàbá kábíyèsí àná kọ́lọ̀ bá kọ́ bá fọ̀rún kẹ́ wọn wọ́n wẹ̀ wọ́n yẹn kankan lórí ọ̀rọ̀ yìí he didn't know anything about it tí àwọn tó rọkìrá ká bàbá àtẹnujẹ burúkú ìjẹkújẹ tí wọ́n gbà tó mú wọn support nǹkan tó ń ṣe a lot of people that came out to do confessional statement jáde káàkiri náà Abdullahi ṣé ó wo ni ó rí ó gbọ́ ó dẹ̀ nítàn lọ́wọ́ ìyẹn ló wá mú mi já sí ọ̀rọ̀ títí ẹ gangan báyìí nínú fídíò tẹ wò ká eyín títí ẹ ní ìyẹn ni mo kàn rọra yọ màá tún máa yọ yókù torí dé sọ pé defamatory content ni mo ń ṣe torí rẹ ló jẹ́ kí n ṣe lè tún wá orúkọ mi àdé ebú mi tó bá tó fẹ́ bú mi wọ́n jẹ́ celebrate ẹ gidi gan because you always write on my kini thank you very much for boosting my channel I really appreciate you kí lẹ fẹ́ ṣe pẹ̀lú ẹni tẹ́ ẹ fẹ́ wò ẹnìkan ń bú yín ẹ wá débi profile rẹ wá fẹ́ wò ẹ wá pé profile rẹ ajá ni orí ajá ló gbé sí kí ló fẹ́ dà yín láàmú ẹ ṣàmọ̀ pé àwọn ìran rẹ nù pé ìran ajá ni why are you now disturbing yourself? I will not disturb myself. And for those of you ten credit nǹkan tó ń ṣẹlẹ̀ please give that to Almighty Allah that Ọlọ́run ọba ló ṣe wherever you see me I go wrong I'm a human find a space in your heart to forgive me but I am not going against I'm not witch hunting anybody I only stand by the truth and nothing but the truth orí òdodo mo gbẹ́sẹ̀ mi ò sì ní gbẹ́sẹ̀ mi kúrò ńbẹ̀ I will continue remaining like that bijahi Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. So Abdullahi into kí n rọra yọyún yẹn jáde ni pé mo máa make research lórí nǹkan tí mo bá fẹ́ ṣe right from my childhood mo fẹ́ràn kí n máa make research kí n tó máa di nǹkan mú kí n tó máa ṣe I think this time around èyí tí mo ń ṣe lógún mọ́ sọ yìí will help me more láti pé kí n kọ́ lọ́wọ́ bá kó jẹ́ kémi náà kí n lè parí ìwé mi láyé àtàláfíà pé nígbà tí wọ́n bá complete rẹ̀ máa lè kọ déètì síta lè mi pé ìjọba ìbáyìí ni Yunusa wa finally go just stamp chapter mi wà lè wá lẹ́yìn rẹ̀ but ìwé yìí yọ parí síjọ́ tí Yunusa bá lọ màá wá gbé chapter mi jáde and he's going Yunusa ti lọ I want everybody to believe that báwo ni ó ṣe lọ lẹ́ẹ̀kan mọ́ ṣe rí Abdullahi ìwọ ni mò ń bá wí fídíò tó ṣe tó fi sọ pé wọ́n fi ń gbìjà Yunusa tó fi sọ pé wọ́n fi ń fún ní ìmọ̀ràn tó fi ń kóbá in tó ṣe fún Yunusa ni pé ọyọ agbádá lọ́rùn rẹ̀ ó mú àbọ̀tẹ́lẹ̀ rẹ̀ ọyọ kúrò àti singlet rẹ̀ ọyọ ọba yọ sọnù ó wá mọ̀ wípé ṣòkòtò tí Yunusa wọ̀ kò ní pàǹtì nínú okùn rẹ̀ sì ti já ó kó sọ́wọ́ báyìí ní ìsìn ọwọ́ á ní o fẹ́ kíwọ pẹ̀lú rẹ̀ kẹjọ sáré èjì kẹ́ẹ̀tẹ̀kẹ̀ kúrò láàrin àwọn ọ̀tá ìwà tó wù ní ń pè lọ́ta o báwo ni Yunusa sì ní rìn hóhò báwo ni o sì ní sáré hóhò ẹ ti naked Yunusa tẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí court or no court kábíyèsí God bless you wọ́n fi yín lẹ̀ ní pé ẹ tanra yín débi tẹ́ fẹ́ tanra yín dé máa padà make analysis fún wa lórí ọ̀rọ̀ court tẹ́gbẹ́ gbogbo wa lọ́kàn wọ́n balẹ̀ wípé kò síbi tó gbẹ́jọ́ yìí lọ Yunusa ti lọ òun ló fún ara rẹ̀ resign ara rẹ̀ máa gbé fídíò wa tó fi resign fún ara rẹ̀ tí Yunusa fún ara rẹ̀ tó fi resign máa gbé fídíò yẹn wá very soon lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo tó wá fẹ́ sọ lórí Yunusa nísìnyí máa mọ̀ make sure pé mo gbé fídíò rẹ̀ wá kẹ́ mọ̀ pé mo blackmail ẹ̀ ni máa mọ̀ gbé fídíò rẹ̀ wá máa dẹ̀ mọ̀ sọ̀rọ̀ rẹ̀ for you to know what I'm saying.
àwọn tó bá tún bú kábíyèsí tán máa dé tán máa ń wà pé a wà pẹ̀lú yín ni nígbà tán fi ń mú lé tán fi wà lé ọtí wọn tán fi ń ṣe òrùmọ̀gẹ̀gẹ̀ kíni òrùmọ̀gẹ̀gẹ̀ tán fi ń bú wọn máa gbé wáyé ó rí but a fẹ́ sùúrù fún lè Ògbómọ̀ṣọ́ ló jẹ́ ká mọ̀ dákẹ́ bó tó ti débi kò sí yín bẹ́ẹ̀ mọ́ nísìn kájọ tó àṣírí ara wa kí ni reason tí wọ́n fi sọ báyẹn ni ìwà Abdullahi sọ ní sọ wípé ìwọ ń lẹ́nu ẹ ìwọ ń sọ pé wọ́n ń bẹ̀bẹ̀ lẹ́nu ẹ ìwọ ń sọ fún àwọn àyímọ̀ wípé wọ́n ṣe lè pé kí inú sọ bẹ̀bẹ̀ kó bẹ̀bẹ̀ lórí kíni ẹ̀bẹ̀ kíni ìwọ wá ń bẹ̀ ó bó ṣe contradict ara rẹ̀. Did you see it? Did you really see how you are contradicting yourself? Did you see how you are contradicting yourself? Ìwọ ló sọ wípé kí ni Yunusa fẹ́ kí ni àwọn àyímọ̀ kí ni àwọn rọ́bìtà rí tán fi lè sọ pé kí Yunusa ó bẹ̀bẹ̀. Meanwhile ìwọ yìí kan náà ló ń la ẹnu ẹ̀ tó ń sọ pé wọ́n sá ti bẹ̀yìn torí náà kàn mọ́ bínú. Tó máa wọn illustration kan wá but wọ́n bá tí mo kàn rọra yọ mo láti pe ọ̀rẹ́ mi tẹ́mi pẹ̀lú rẹ̀ jọ dàgbà ẹ rí pé mo ti máa sọ ní gbogbo gbà pé Alhaji Abdulrauf gbogbo ibi tó bá wà kọ́lọ́mù bá kọ́ bá mi ṣàlékún àlàáfíà fún ògidì ọmọ Ìṣẹ́yìn ni mi ò ní sọ lé rẹ̀ fún ẹ torí ọlá tiẹ̀ náà ni mo fi mọ Ìṣẹ́yìn tí mo fi lọ sí Ìṣẹ́yìn tí mi rẹ̀ ta tó fi lọ sọ́dọ̀ late Pella kìí ṣe pé mo wò lọ́ọ̀kẹ́ mi pẹ̀lú Pella àjọ jókòó àjọ sọ̀rọ̀ ẹ̀sìn ó kí mi ó appreciate mi mo appreciate ẹ̀ we talk as a good Muslim and he behave as a very wonderful Muslim for me kìí sọ̀rọ̀ magic or no magic yẹn ò wáyé àjọ sọ̀rọ̀ Islam àjọ sọ̀rọ̀ oríṣiríṣi pẹ̀lú Pella ká tó tún wá àjọ kírun ìdí mo kírun ìdí ní sẹ́yìn. I'm a very very simple somebody and very very accommodating. Circumstance tó mú mi lọ sí Ìṣẹ́yìn nígbà náà Ọlọ́run bá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run ní kí circumstance yẹn kó ṣe sóore ọ̀rẹ́ mi ò lè mọ jẹ́rìí bẹ́ẹ̀ àtàwọn tó bá mọ̀ circumstance tó mú mi tí mo fi lọ síbẹ̀ wàláhì Ọlọ́run ní kó ṣe òṣèlú gbogbo èso tó sì sọ Ọlọ́run bá kò ní jẹ́ kó bàjẹ́ àtàwọn grandchildren tó ti tara rẹ̀ jáde Ọlọ́run bá yóò jẹ́ kẹ́mi wọn kó gùn Ọlọ́run bá yóò ṣe wọn láwọn ọmọ dáadáa fún yín tí mo fi lọ sí Ìṣẹ́yìn èmi pẹ̀lú Pella àtúnjọ ní sáfù kan náà bá ní ẹ̀ méjì parí lọ́wọ́ láàrin mi pẹ̀lú Pella níbi lágbé tí kí wọn bóyá ọgbọ̀n ọmọ ẹni tí mo wí ọkàn mọ̀ gbọ́ ni tó wọ́n sọ pé Pella torí akatakí títẹ̀ ń bá kálẹ̀ káàkiri gan kò ní jẹ́ kẹlẹ̀ súnmẹ́yìn oríbi tó bá ti wà lẹ́mọ́ sáré kálẹ̀ káàkiri tó mo lè ṣe nìyí sótìrí ó ní níbẹ̀ yẹn ẹ má bínú ẹ dákun òkè kí ni nǹkan tí wọ́n fẹ́ fà jáde òun ni wípé nígbà náà lọ́hùn mo wá pé ọ̀rẹ́ mi àwẹ́ mo gbọ́ sórí kan nípa ìlú yín àṣẹ́tẹ̀ ní history tó dáa báyìí wípé ẹ ní agbára burúkú níṣẹ́yìn débi pé ìmáàmù yín níjọ́ tí ọba ìlú tó kọjá ayé rẹ̀ sí ó sọ fún pé kò ní lọ́jọ́ méje kò ní kí jímọ̀ nígbà tí jímọ̀ dé tí kábíyèsí jáde tí ń jó kálẹ̀ káàkiri pé wọ́n ní mi ò ní ṣe jímọ̀ ti dé mò ń ti ń ṣe jímọ̀ o àwọn àfáà wa lọ rèé bá àfáà nílé wọn lọ bá ìmáàmù ìpè kábíyèsí máa ń jó kiri ó wá ní ó ṣe lè máa jó òun sọ fún yín pé kò ní kí jímọ̀ ni òun sọ pé ní kò ní tó jọ jímọ̀ ó wá gbé àgé ó wá ṣe àlùwàlá ó wá yẹn náfìlà rákà méjì agbádá wa kọ́ kábíyèsí lẹ́sẹ̀ kábíyèsí wa ṣubú ó dálì kì í mọ̀ a kò ní dá fún onírọ́ àtúbọ̀tán onírọ́ kò ní dá ará Ìṣẹ́yìn kìí ṣe ará lásán ọmọ gidi tán forí rẹ̀ sọlẹ̀ níṣẹ́yìn lẹ́ni tí mi rẹ̀ jọ sọ̀rọ̀ tí mo sì mọ̀ dáadáa náírà àǹkóbò tó sì mọ èmi náà dáadáa ó ní kí n bí ọ léèrè wípé kí lorúkọ ọba òun kí ló ó ti dákọ̀ àfáà níbẹ̀ mi ò ní bọ́ ẹ dákọ̀ rẹ o but common sense ó mọ̀ pé o ti indict inú ìdílé yẹn pé àwọn náà palẹ̀ ọba ìtàn wo ló padà wá gbé kalẹ̀ ní ìsìn torí ọ̀rọ̀ Yunusa ẹ fẹ́ parọ́ ẹsẹ̀ fẹ́ mọ́ parọ́ sáyé kiri
lórí orí burúkú rọ́tọ̀ fẹ́ pa ọwọ́ àná rẹ̀ parọ́ ní ìsìn wípé ọba kan kú torí náfìlà àrákà méjì sọ òun fi léyìn ń dẹ́rù bà kábíyèsí wa ni àbáwá tá à ń sọ̀rọ̀ lòun fi ń dẹ́rù bà. ìwọ náà ló sì sọ níbẹ̀rẹ̀ téèpù rẹ pé kí Yunus ọmọ sáré káàkiri o káwọn èèyàn mọ́ mislead ẹ̀. ṣé wọn náà ti fẹ́ máa fi ọ̀rọ̀ tí wọ́n fi mislead ẹ̀ jáde lórí kọ́mọ jìjà lórí ẹ̀bi ìwọ náà sì sọ pé Ọlọ́run máa ń gbàdúrà ẹni tí wọ́n bá ṣe àbòsí fún tí wọ́n bá ṣe àbòsí fún ìlú èmi ò sọ pé tí wọ́n bá ṣe àbòsí fún ilé ayé rárá o tí wọ́n bá ṣe àbòsí fún ìlú Ọlọ́run gbàdúrà ẹ̀ lórí gbogbo ẹ̀yin tẹ́ wọ́n á dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ lórí àìdá because I used to tell you mo ní mi ò jàjà fún ilé ayé rárá o àbòsí tí wọ́n ṣe fún ìlú tó ti fẹ́ tùlù ká ni mò ń jà lé lórí gbogbo ọ̀nà náà fi ń gbé jáde tábá jáde níbí yóò ṣe ṣe tábá jáde níbí yóò wúlò tábá jáde níbí yóò ṣe ṣe gbogbo ọ̀nà tẹ́ fi ń jáde lẹ́ fi ń fail ìwọ náà tẹ́ gbé jáde ní ìsìn ó ti fail mo kàn fẹ́ yá time díẹ̀ nínú time ni mo kàn lò fún wọ wípé lọ́ọ̀rẹ́ rí tíráàkì kíní rẹ̀ kó tún padà lọ́ọ̀rẹ́ wò ó torí àwọn ò ní bọ́ ojú síbi tí gbogbo ayé ó tún fi rí kọjá àtọ̀dọ̀ títí wá torí in tó ṣeun in tó fi lè lẹ̀kùlù ẹ̀ pa ni tó jẹ́ pé o fi kó bá àwọn ọmọ tó bí o sì tún fi kó bá àwọn ìran rẹ̀ o fi kó bá nù ìdílé yín pẹ̀lú ìtàn orí burúkú tó lọ́ọ̀rẹ́ pa. ìkíní náà ni pé ilé àwọn ìmáàmù yẹn ó ṣàkóbá fún wọn pé pààyàn ni wọ́n bàbá ọlọ́pàá bàbá alágbájá ojú wo sáwọn ọmọ ìran yẹn ti kú ni ojú wo náà fẹ́ fi wúra wọn orí burúkú tẹ̀ mọ́ bá kálẹ̀ káàkiri irú orí burúkú mẹ́lára yín ní máa bí mi ní máa dùn mí pọ̀ máa rí ẹ̀ tí máa parọ́ ẹ má wojú mi pé mo ń bínú bó ṣe ká mi lára mo fi ṣe sọ̀rọ̀ o torí tí kí ni ẹ bá gún mi tó bá múnú bínú ẹ máa lérò pé mo ń bínú mi ò bínú it is how much touching it is láti pé kẹ́ ẹ gbọ́ lọ́kẹ́yìn yẹn pé kéèyàn ó dúró ti rọ́bà ẹ kó sì dúró ti ẹ sì kọ́run bọ́tẹ́ ẹ sì máa fi orúkọ Ọlọ́run máa fi tàn ẹ kò ní dáa fún yín pẹ̀lú wà burúkú tẹ̀ ń wù yìí ẹ ní sóríire tírẹ́nì ọmọ wọ kọ́mọ́ ní káàkiri bíi ti tẹ́lẹ̀ mọ́ ní Nàìjíríà ní tírẹ́nì náà bá wó gbogbo yín dànù tí wọ́n ní regun yín kó ọwọ́ fẹ́ fi dá wàhálà alẹ́ nísẹ́yìn ìwọ wá rò pọ̀ lẹ́fẹ̀ẹ́ lẹ́yìn fi tí ó gbé ẹ mọ ìṣòrí burúkú àdísì orí burúkú kan lẹ́mọ̀ gbé kálẹ̀ káàkiri ẹ mọ gbé àdísì tí ó sùn tì yín lẹ́mọ̀ gbé jáde nǹkan báyìí ká fi máa pè é lẹ́yìn lẹ́ni rẹ níbo ló gbé ti rí ìtàn tó sọ ní ìsìn máa fẹ́ kó tó tún ìtàn yìí sọ máa sì fẹ́ kó mú ẹlẹ́rìí wá nínú ìdílé yìí tó sọ pé nítòótọ́ bàbá àwọn ọlọ́yan náà fìlà tó fi pa ọba nínú agbára tó wà lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà yẹn mo wá ń challenge ẹ̀ àti gbogbo àwọn tó bá tẹ̀lé torí mi ò mẹ́ tó ń ṣe nínú rẹ̀ kí mọ́ lòdì ṣe lára àwọn ẹnìkan ìjọ tèwo ni wọ́n ṣe nínú ìjọ tó ń ṣe mo fẹ́ kọ́ lọ́ọ̀rẹ́ mú àdìs náà sọ pé náfìlà méjì tẹ́ fi pààyàn ni tẹ́ ń ba Islam lójú jẹ́ ẹ̀yẹn ni ibi yìí mú àdìs yẹn jáde wá mú àyà Kùránì ọ̀hún wá tó sọ pé tí tọ́ bá ti ṣẹ̀yìn tí kan bá ti papọ̀ lẹ́yìn láàrin ẹ̀ méjèèjì ẹ lọ́ọ̀rẹ́ yẹn náfìlà kẹ́ pa wọ́n dànù kátó wá pé kò ṣẹlẹ̀ ẹni tí mò ń wí bí tẹ́ni tó bá wojú mi tó bá wojú mi ọmọ pé mo jù ẹ lọ ọmọ pé mo jù ẹ lọ lọ́jọ́ orí bọ̀dá ẹni mò ń ṣe if care is not taken gbọ́ pé bàbá pàpà torí bí mo ṣe ń wo ẹ̀gbọ́n létí òkun ju nǹkan bíi 40-42 lọ so I'm 66 bàbá ni mo jẹ́ sí ẹ ìrọ̀sílẹ̀ ní pẹ̀lú èmi tẹ̀yìn lẹ́jọ́ sọ̀rọ̀ yìí yóò wá mọ ìtàn lu wọn tì mo tún kúkú rẹ mi ò rí ọba tó kú lórí kíní tó pé ibi tó ló ti kú ìtorí burúkú tẹ̀ǹkọ́ kálẹ̀ káàkiri lórí pé sáfẹ́ torí 500,000 àbí 250,000 láti pé kẹfì blog mo sọ fẹ́ pé màá jáde sí ẹlẹ́màrún àkọ́kọ́ nìyí mo fẹ́ kó mọ bẹ́ẹ̀ ẹ̀yìn èèyàn mo fẹ́ rọ̀ yìí irọ́ tẹ̀rí tán bá kálẹ̀ káàkiri ni ẹ̀hún bọ́n sí ń plant ara wọn kálẹ̀ káàkiri tán mú owó kálẹ̀ káàkiri ni ẹ̀hún wọ́n ṣe fẹ́ dá wàhálà alẹ̀ káàkiri àgbáyé bọ́n ṣe ń ṣe ni ẹ̀hún they are all enemies of devil islamically àwa mọ̀ wọ́n a mọ̀ wọ́n àwọn wàbíàs ni àwọn wàbíìs ni
àwọn ọ̀tá ànábì sánsan ni Arab náà ni wọ́n, àwọn ìran ilé ànábì náà ni tọ́jọ́ jáde láti Saudi, tọ́jọ́ jáde ní Mẹ́kà. Bàbá tó bí mi ní mọ́ pa òwe kan tá a máa ti ń sọ̀rọ̀, bàbá ní Muhammadu Taofik máa ní nàám èṣù tó bá bàbá ńlá bàbá wa tó bàjà lórí mọ́tòmọ́tò sọ̀rọ̀ páwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà fi àwa náà lẹ̀ ni. Àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ inú wọn tí wọn náà dùn pé torí ti àwọn bàbá ńlá bàbá tiwa náà fi kọ́ bàbá ńlá bàbá tiwọn, àrọ́mọdọ́mọ tiwọn náà fi wálẹ̀. Ara àwọn ọmọlẹ́yìn èṣù làwọn ilé ìtẹ̀rí tí wọ́n jáde nínú àwọ̀ èèyàn. Tí ẹ bá ṣèṣù nínú àwọ̀ èèyàn kó máa sọ pé Islam pé ó níná fílà alákà méjì kan tó ń yàn tó ń fi pààyàn. Súrà wo, áyà wo, ní èdè aago mélòó? Ó sì sọ pé wọ́n ní ká má ṣẹbọ. Islam ní ká má ṣẹbọ, ẹ má ṣẹbọ. Ẹbọ tí wọ́n sì wí, go and check the 7 books of Moses. Òfin àkọ́kọ́ ti Moses. Iná lọ́rọ̀ kiri ká gbogbo ẹlẹ́sìn pátápátá, Ọlọ́run fẹ́ kán pa nǹkan mí ìpapọ̀ mọ́ òun. Ìṣẹ́bọ nìyẹn. Ìṣẹ́bọ tó burú jù nù. Islamically gan gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá èyí tí mi ò rí bí tọ́lọ́run gbé ti sọ̀rọ̀ àforíjì fún ilé èyí tí òun wọ náà ń wú ní ìsìn irọ́ pípa ní ìrírí tán gbé ti sọ̀rọ̀ àforíjì fún ègún Ọlọ́run bẹ lára ẹni tí máa ń purọ́ ni o. Now nínú gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ló lè ṣe tọ́ tó ní àforíjì yàtọ̀ sí kéèyàn parọ́ pẹ́kọ́ pa nǹkan mí papọ̀ wọn lọ́hùn. Ìwọ gan fúnra rẹ̀ as a man, ìyàwó ẹ̀ tó gbé sílé, ìjọ tó bá bà pẹ̀lú ọkùnrin kan kó má ti bá wọn papọ̀ kí wọ́n sọ fún ẹ báwo ni ó ṣe rí lára rẹ̀. Wọn ò tí ì ká wọn mọ́. Ó dàbẹ̀ ni pé ìyá alágbájá, ó dàbẹ̀ ni pé ìyá alágbájá ló ń gbọ́ ìlú ó sì lẹ́ẹ̀dẹ̀ sí mo ní kọ́ bá mi gbómi wá àbò ní bá mi gbómi ní kí ló dé kí ni mo ṣe fún àbọ̀ fẹ́ kí n fẹ́ kí ni ó tí ì ká mọ́ tó ń ti ń kanra tó ń ti ń gbónára. Not to talk of wípé tó bá wá tó wá gbà lójú pé ó ń ṣe ń kọ́ ká tó wá pọ́ lọ́wọ́ bá tó dá wa to provide everything gbogbo tó ń fẹ́ pátápátá lọ́wọ́ bá ṣe fún ẹ. Ọwọ́ adé ọwọ́ aṣọ pé ẹnìkan tó ń bẹ tó tún fẹ́ máa sìn yàtọ̀ sóhun. Put yourself, you can never be in God's shoe and you can never be in his position. Ní àárín èèyàn sí èèyàn ni mo fi bọ́ ṣe báwo ni ó ṣe lára rẹ̀ fẹ́ni tó ṣorí fún kọ́ ẹgbẹ́ nǹkan tó fẹ́ fi sàn fún ẹnìyẹn. So in this case ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin èèyàn, Islam kọ́ ló bàjẹ́, àwọn rádaràdà bí irú àwọn tẹ́rí àwọn náà bà Islam jẹ́. Wọ́n make sure pé gbogbo ẹ béèrè lọ́wọ́ rẹ̀ ní ìsìn pé gbogbo ọ̀rọ̀ tí gbogbo wọn ti ń sọ sáà mọ́ gbogbo yìí ni mo ń bi léèrè o. Gbogbo àwọn bloggers ẹ̀ tán sọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́ tán bú Ògbómọ̀ṣọ́ tán lọ tán bọ̀ tán ṣe kí ní lórí ẹ bi wọ́n léèrè pé nígbà tí gbogbo wọn bá fẹ́ sọ̀rọ̀ pátápátá ǹjẹ́ wọ́n sọ̀rọ̀ ìtàn nígbà bó lọ́rọ̀ Yunus àti ṣe jẹ́. Wọ́n kàn mọ̀ sọ pé wọ́n sọ pọ́ ọmọ inú ilé mi, wọ́n sọ pọ́ ọmọ inú ilé mi, ìlara ní ń dà wọ́n láàmú, ìbínú orí ní ń dà wọ́n láàmú torí wọn ò rólógbò kankan nínú ilé wọn rí. Àbórí burúkú ń dà yín láàmú ni. Ẹ lọ rè béèrè bàbá tó bí Habibullah ni, Imam Habibullah, ẹ lọ rè béèrè bàbá rẹ̀ ni, ẹ lọ rè béèrè ipa tó kó lórí ẹ̀sìn káàkiri téèmọ́ ní Northern Nigeria, téèmọ́ ètò tó wá ṣe lọ́dọ̀ wa ń bì, téèmọ́ gbogbo nǹkan tó tún fẹ́ ṣe l'Ógbómọ̀ṣọ́ tọ́lọ́jọ́ fi dé. Ẹ̀yin lọ́dọ̀ dáadáa tẹ́ ń sọ̀rọ̀ ẹ lọ rè béèrè wo ni. Sultan tó ti lọ, Sultan tó lọ ọ̀hún gan ni torí pé ká mọ́ sọ̀rọ̀ ẹni tó ti kú, Sultan tó wà ní ìsìn ò lè sọ pé òun ọmọ bàbá Habib. Ẹni tí ètò ṣe mùsùlùmí ẹ lọ rè béèrè lọ́wọ́ Jonathan. Ẹ pé pàwọ́ ni bàbá Habib kó nípa ẹ̀sìn ní north lórí pé ká mọ̀ rí àwọn almajiri ní street wọn. Almajiri program bàbá Habib ní chairman rẹ̀, òun ló kọ́ gbogbo léèkéwù àti schools náà kọ́ kálẹ̀ káàkiri fún àwọn almajiri program. Òun ló lead ẹ̀. Bàbá Habib tó fẹ́ jẹ ta ni bàbá Yunusa? Ipa wọn ni bàbá Yunusa kó nínú ẹ̀sìn ní ẹgbọ́n ìsọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ níbikíbi yóò tẹ́ bá sọ pé ní bàbá rẹ̀ ti wá ẹ sọ ipa tó kó nínú ẹ̀sìn.
ẹ ò ní history gbogbo orí lọ́wọ́ ẹ fẹ́ dà lóru fún wa you are very stupid so wọn kọ́ mo ti lo your language ẹ fún ẹ pé o stupid o stupid o stupid mo fẹ́ kó react lé lórí wàláì tí kì í bá ṣe pé bí ẹ bá ti bó ti ṣe jẹ́ tí mo bá trigger àwọn tó wà níṣẹ́ yìí wọ́n tí ọwọ́ lé wọn ò ní bẹ̀bẹ̀ rẹ̀ wọ́n lọ rẹ sọ̀rọ̀ pé nìkan lọ pààyàn you know what is confessional statement ní in video rẹ wà ń ta ìlà àwọn yẹn ti wò yẹn ìgbẹ́ nìkan lọ rẹ ṣàdúrà fọba odidi ọba àdúgbò òun lọ pa èyí náà wá di tó wà ní wọn ló kalẹ̀ káàkiri láti fẹ́ fi dẹ́rù bá orúmọ gẹ́gẹ́ máa wulẹ̀ fi dẹ́rù bá orúmọ gẹ́gẹ́ fi dẹ́rù bá lọ́wọ́ ayé kò ríran o dẹ́ṣẹ́ wò lára wa kò ríran o mi ò bẹ̀rù yàrá yà bàbá náà ẹni bọ́dì ọlọ́ọ̀ni mo gbé mo dì mú tètè àbá jẹ́ ni ọlọ́ọ̀kùnrin sọ pé òun ní nǹkan tó fẹ́ sàlẹ̀ mi ẹni èṣù náà ní ọ̀sọ́ pé òun fẹ́ sàkẹ́lẹ́ mi torí kó jẹ́ ni èṣù wàhálà yóò jóná ni wọ́n ń pè mí ní mọ́lẹ́ àdínní orúkọ wọn hẹ́ ní títì ni àbí bẹ́ẹ̀rì ní kó tó fi mí jẹ ìmọ́lẹ́ àdínní tún bẹ́ẹ̀ lọ́wọ́ àtàjọ gbé jọ́s haske maganindu nítorí wọ́n pè mí nù haske maganindu nítorí wọ́n pè mí nìyẹn kan tó wá sílẹ̀ wá fi mí jẹ nílẹ̀ Yorùbá online me as a politician for 8 good solid years or 9 years kí Buhari ó tó débẹ̀ tó fi pín nǹkan bí 8 years I am fully in his support débi wípé wọ́n fi sọ mí ní Sẹ́ríkì Yakin Buhari mo dúró tí mo bá dúró tí ní béèrè wàláhì súnmọ́ bí láhì lẹ́sìn láìláì ìlà wà mí ọgbà 1 naira lórí ọ̀rọ̀ Buhari ìgbàgbọ́lò ráìsì I'm not a politician mi ò gbà but I stood by what I stood on mi ò dẹ̀ regret and I will never regret that n tó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sẹ́lómi ẹ má bà ẹ̀sìn jẹ́ fún wa ẹ má bà ìlú wa jẹ́ fún wa àti rí náà rí yín bí wọ́n fẹ́ plant yín kalẹ̀ fún Ògbómọ̀ṣọ́ lórí ilẹ̀ Yorùbá ni Ògbómọ̀ṣọ́ ni wọ́n fẹ́ lò àwọn tí Ìwó ti ń pariwo wọ́n ti rí pé àti trigger àwọn àti mú wọn tí wà lórí mú wọn náà láti sẹ́yìn wọ́n ní o ti ṣe téèpù méjì kan síwájú mi ò rí mo máa ń bẹ gbogbo àwọn tó máa ń wo program mi lọ́wọ́ tí wọ́n bá mọ téèpù tí Abdullahi ti ṣe méjì tó ti ṣe síwájú nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kẹ́ send ẹ̀ sí mi I will take you to the laundry. I will wash you. Abdullahi, I will take you to one laundry. I will wash you in toto. Ma fọ ẹ dànù. Ó fẹ́ mọ wanu s'Ògbómọ̀ṣọ́, fẹ́ mọ wanu sí kábíyèsí wa lára kò ní dá fẹ́nu ẹnu òṣì tó ń gbé kálẹ̀ káàkiri yẹn. Ẹ márùn ni màá jáde sí ẹ. This is one. Mo rí tí yòókù mo fẹ́ kó jọ ní kó lè bá rí bí kó lọ sí Yàgàn kù. Tàbí kó lọ sí CID. Wọ́n wá kó jáde fún ẹ torí tẹ́ mọ̀ ṣe nìyẹn ẹ mọ̀ fi halẹ̀ máa wọ̀nyẹn kálẹ̀ káàkiri the sign wallahi mo ti sign I'm not looking back anymore longer àyìnká dá ń wò dá ń fi ṣe pé àṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfẹ́ bínú àfẹ́ kíní àfẹ́ kọ́kọ́ bàjẹ́ ẹ̀yin náà ti tú ẹ ti rìnrìn àjò tẹ́bí fún wa ní freedom I can't say more than that but now Zubairu Mohammed Taofeek complete freelance tó bá bí ọ̀dà tó bá bí ẹ̀dá tó bá jọmọ ọkùnrin tí èso máa lè mo fẹ́ kó take action lórí nǹkan tí mo sọ yìí àìdá nínú sísà àìdá nínú ọlọ́pàá àbí àìdá nǹkan wá wo tó ọba ní lórí tó kún ọba ní gbàgbé rẹ̀ sátìmọ́lé ìwọ ló wá mọ ìtàn orí burúkú pa pé ẹnìkan ló yan náà fílà arákà méjì tí ẹnìkan fi kú kò tó wá ṣe pé yẹn lásán odidi ìmáàmù ló yan náfìlà fún ọba ìlú tọ́ba ìlú fi kú nírú Ìsẹ́yìn ìtàn orí burúkú wò ló ń bá kálẹ̀ káàkiri ní oníṣòjú báyìí lọ fún mi this is just part 1 àwọn tó ń tó tí mo fi sí mo fi wọ́n ṣe subordinate ni láì pé kí n lè bá fi sọ̀rọ̀ rẹ fún ẹ pé kó o bí tó ń ti ń gbò tó gbé ti kú náà tó sọ pé nǹkan tí wọ́n sọ fún yín ni nígbà wọ́n sọ fún yín sẹ́yìn lórí ṣèwádìí pé ṣètò tọ ọmọ inú ilé ni báwo náà ṣe ń jẹ ẹ lórí wo ìtàn náà
n tó bí ọ̀rọ̀ àwọn onífújì tí mo gbé wá nìyẹn àìtẹ̀lé ìtàn mọ́ ló jẹ́ kẹ́ mọ́ gbọ́dọ̀ irújà tẹ́ gbọ́dọ̀ ń jà kálẹ̀ káàkiri o mi ò ju ẹ́ ó ju mi mi ò ju ẹ́ ní ó ju mi tẹ́ fi ń ba kálẹ̀ káàkiri that is it in tó ṣẹlẹ̀ nìyẹn nígbà tí wọ́n bá mọ ìtàn nǹkan tí wọ́n ń ṣe gbogbo wọn kàn déédéé bára wọn nínú pàṣẹ fújì ni wọ́n bára wọn ní nínú pàṣẹ fújì ni none of them kò wọ́pọ̀ nínú wọn tó pé wọ́n ṣe with passion irú àwọn tó lè survive ẹ̀ náà nírú àwọn Saheed Òṣùpá torí àwọn nǹkan ti sáré pé kírú àwọn Saheed náà wọ́n dìde àtòògùn àdágbára àti nǹkan kan gbogbo ẹ̀ ni wọ́n ń lò bí káwọn kéékèèké yẹn kàn mọ́ jáde Rashidi Sanko ọmọ kékeré tó ra dìde báyìí táwọn tó máa ń rún nínú ọmọ kékeré ó ti bẹ̀rẹ̀ ńgbà tó bá dìkan ní gbogbo ayé ó ti bẹ̀rẹ̀ sí mọ́ wọ́n ti dágbàgbé ẹ̀ ayé ògbúrò rẹ̀ mọ́ bọ́n yẹn ṣe ń ga bó ṣe ń ga lọ́jọ́ orí báyìí bẹ́ẹ̀ ni wọ́n múra wọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ àfàwọn irú rẹ̀ náà lẹ́ ń bá kálẹ̀ káàkiri náà ní dáwọn láàmú lóko mọ̀ sọ pé àwa la ti níláárí ẹlòmíì ò tún gbọ́dọ̀ níláárí mọ́ wọ́n ti gbàgbé pé àwọn kan ti nírú rẹ̀ tán ti lọ wọ́n ti nírú ẹ̀ wọ́n ti lọ kódà wọn ti rántí wọn nínú ìtàn mọ́ ìtàn rántí wọn mọ́ wàláì ìtàn rántí wọn mọ́ torí wọn ò ṣèwé kalẹ̀ náà bá ṣèwé kalẹ̀ níbẹ̀ àbámọ́ rí inú àwọn primary schools wa àwọn ọmọ ọba máa ń bá ìtàn ru wọn ológun ọlọ́run àwọn òṣèré kalẹ̀ Abdullahi máa ṣe palẹ̀mọ́ part 2 ó lè má jẹ́ pé tape tí ń bọ̀ yóò but mo promise ẹ pé yóò pé 5 lórí ìbéèrè I'm American tough guy when I was young àwọn bàbá rẹ̀ àbáwọn bọ̀dá rẹ̀ tó wá gbé bọ̀dá wọn bá jẹ́ sí ẹ̀tọ́ àwọn bọ̀dá rẹ̀ tó wá gbé bí bàbá wọn bá jẹ́ sí àwọn bàbá rẹ̀ táwọn pè wọ́n jọ ṣègbà nínú tó lè ròyìn fún ẹ jọ méje ni mo mọ fi jà American tough guy tí pẹ̀lú yẹn bá jọ jà lé ní Monday pẹ̀lú gọ́ọ̀nà ó di Sunday ká tó má jà mọ́ máa mọ́ wá kiri ni that is me for you when I was young they call me American tough guy n tẹ́ mọ́ pè mí nìyẹn mi ò kí mu gbó mi ò kí mu tí mi ò kí mu sìgá tó lọ béèrè mi o but they will still tell you that I'm a Rastafarian like Bob Marley bí ilé mọ̀ ìyún wàrántì kí ó jẹ́ kí n torí rẹ̀ kí n fi mú gbọ́ àbí kí n torí rẹ̀ kí n fi mú ọtí ọ̀rọ̀ tí ń sọ ni I listen to what he's saying the message not him himself mo ní benefit lára rẹ̀ and that's what we are supposed to be you people you are not good role model at all àwọn aṣíwájú yìí they are not good at all. Ẹnkan wa affiliation tẹ́ ká affiliate ara ẹ̀ bẹ́ẹ̀ bí ìgbà tí wọ́n máa ṣe multi level marketing ẹ jẹ́ kí n lọ rí àtàṣe ẹnìkan máa lè kí n máa grow ilẹ̀ fi ń ṣe tẹ́mi náà bá débi kan wọ́n gbèsè àná fún mi tẹ́mi náà bá débi kan wọ́n fún mi níyàwó tó da gbogbo ojú bolẹ̀ ẹ̀yàn ọmọ òyàwó níyàwó kálẹ̀ káàkiri ẹ̀ wà mú ẹ̀mú nẹ́tẹ̀ kìbọ̀ tí ń lójú pé ká yọ ọmọ rí àwọn ẹni ibi alábòsí wọ́n bá ṣe dọ̀ ọ́fíìsì wọ́n mọ̀ bá wọn yan ìyàwó ṣe wọ́n mọ̀ bá wọn ṣeré kéré ẹ̀rí bó ṣe rí ẹ̀rí tán rẹ̀ ẹ̀rẹ́sẹ̀ rẹ̀ ẹ̀rí kí ni ọmọ àlè yín lọ rí dá gbogbo ẹ̀wù ìyàwó tí ń pé kọ́mọ́ rí wọn ti ṣe rí àwọn alábòsí àgbà táwọn tọ̀hún náà báyìí ṣetán nínú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà wọ́n ti kọ aṣọ míì pamọ́ tí wọ́n bá ti dé ta wọ́n yà mú ìjáàbù wọ́n yà kó bọnú báàgì wọ́n yà kó sínú ṣẹ́ẹ̀tì wọ́n yà kó sínú pàǹtì àwọn náà wọ́n kó sínú tíráùsà wọ́n fa irun wọn dáadáa àwọn náà bá yan àwọn náà ṣayé lọ ta lọ fẹ́ mọ̀ nígbà tẹ́pẹ́ tó ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú aṣọ lọ́wọ́ nínú ẹ̀kú lọ́wọ́ ó ṣe fẹ́ mọ̀ àwọn gbogbo nǹkan pátápátá lẹ fi jàbò sí gbogbo nǹkan tẹ́ ní pátápátá lẹ fi jálábò sí lórí ẹ̀sìn alábòsí nìyí nínú ìlú alábòsí ní àjọṣepọ̀ alábòsí ní nínú èdè yẹn alábòsí tún nìyí ẹ̀ńtún lórí gbàbọ̀dé fún ìlú láti fẹ́ dá wàhálà rẹ̀ pé just for you to survive ẹ kàn force ara yẹn pé for you to survive you must do anything ẹ ò kọbẹ́ mi èèyàn bàbá ẹ wà mind irọ́ àti parọ́ ọ̀rọ̀ yìí lọ́rùn kí ni ẹ ń bí mi nínú ni ó ń bí mi nínú mo bẹ̀ Ọlọ́run kó fún mi time kó máa fi wá fún ẹ lésì ọ̀rọ̀ rẹ ni mo bẹ̀ Ọlọ́run rẹ ni kó fún mi time kó máa fi wá mo ti gbé mi mo bẹ̀ Ọlọ́run kó fún mi lé láti ìgbà tí mo ti pe ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ pẹ̀lú ẹjọ́ sọ̀rọ̀ láti sọ̀rọ̀ nípa yín mo fẹ́ kó morúkọ ọba tí wọ́n pa wá àtàfà àtọ́pá yẹn
ẹ̀yin ará Ìṣẹ̀yìn ẹ kú oríire o, ẹ ti láàfà tí ń pààyàn, ẹ ti ní ìdílé tó yẹ pé wọ́n ní náfìlà tó máa fi pààyàn. Ẹ̀yin tán sì pààyàn lọ́ba, ẹ̀yin náà ẹ ti mọ ìdílé tó pa ọba yín. Nígbà náà tó bá yẹ kó bá jẹ́ pé ó bá rí bẹ́ẹ̀ ni kò sígbà tí kéèsì míì tí kò ní dìde. Ṣé ẹ rò pé òun kì í ṣẹjọ́ pẹ̀lẹ́ tó ti kú ni? Ẹ rò pé òun kì í ṣe ni? Ebó líran wọn ó ṣe láti pé wọn ó lè fi orúkọ líìsì ìran báyìí, wọn lè fagilé báyìí. Ó sì yẹ kán ṣe nǹkan lórí rẹ̀ torí pé ìwọ yìí ó yẹ kán lè fagilé ọ̀rọ̀ tiẹ̀ náà. Ó sì fi ṣàkóbá fáwọn nǹkan tó bí gẹ́gẹ́ bí Yunusa sì ṣàkóbá fún gbogbo àwọn ọmọ rẹ̀ tó ń bí kalẹ̀. Yunusa lílọ ní kàn yín bọ̀yìbọ̀yì, lílọ ní kàn yín ti bọ̀yìbọ̀yì o, lílọ ní kàn yín ti bọ̀yìbọ̀yì torí bọ̀yìbọ̀yì lọ jẹ fún ọ. You are going, no coming back. Assalamu alaikum.